padà lẹ́yìn ẹni kankan ló ń gbogbo wa lẹ́sẹ̀ mo dé àjíbọ̀rọ̀ gbàjà. Mo ṣe bá fọlọ́hún, mo ṣe bá fọlọ́hún. Èmi ṣe bá fọlọ́hún, mo ṣe bá fọlọ́hún. Ajé bí ewé ààrẹ mú o, mo ṣe bá fọlọ́hún. Àbí òwú ni ẹ̀yin ọmọ wọ̀nyí ọlọ́run ọ̀bọ̀ nípa yín lọ́mọdé. Ẹ̀yin náà ẹ máa ṣoríire, ẹ dàgbà, ẹ fòkú parí ẹ pé ìjòyè. Ikú kan nípa ìjòyè lọ́wọ́. Ikú ní ìpalápá ọ̀dọ́ fún ẹ̀yìn ìpàdé aláwùrà ní ọ̀dọ́ òbí jẹ́ kó fún wọn lọ́wọ́. Ọba Elizabeth Adam Abiodun ikú nílé ìgbàlọ́ mi. Pápá ológun mọ̀rẹ́ ọba ìlàyé adáwùrà lọ́dọ̀ mo ní jẹ́bẹ́ pẹ́jú. Ẹ ṣé mo dúpẹ́ gbọ́dọ̀ mo ní sórí kì í bàbá ẹ̀. Ìlọrin gèrè àyíní. Gàmbàrí ọba lùlọrin ìsọ̀tà òpó ọmọ mọ̀mọ́dù lórí sóbí borí ẹsẹ̀ sẹ́ọ̀fù ọba lùlọrin. Abdulaziz Ajadi Muhammad Ghazaliu Ajadi ọ̀pọ̀ máa nípa bàbá ẹ̀ àìsíkẹ́ sọ ọmọ bá tó lóṣùgbà ìdòkó náírà yóò lé ìrìn ṣe fún ọba ìlú lórí gbẹ̀ngbọ̀. Ilé ìgbẹ́ yọ ọmọ olórí gbẹ̀ngbà báyọ̀ ọmọ púpọ̀ ọmọ owó kí. Abímọ nílò ìyàjẹ̀ lórí bí ẹni Jésù. Ìlú náà ní sẹ́tà lábọ̀. Àwọn àtẹ̀jẹ́ tó tó nígbà gbogbo kúkú síbi tọ́lọ̀ kò sí. Àwọn ìlọrin ní gbé. Ilé ìṣúlù bàbá yọ ọmọ àlùkò ìṣọ̀lá òkú ọmọ ọdún àgbà. Ìlọrin gbèrè alílì ìdèrè Àjàdí ò òkú mọ́jà àlèkà àbílẹ̀ ìsọ ọmọọba tó lè òkùnkù wẹ̀lẹ̀ kó lójú mi òwúrò ojú mi dáná kó lè mọ̀jà lọ́rùn lẹ́tẹ̀ lọ́wọ́ ẹni tí máa sọ̀rọ̀ ní pẹ̀lú ẹni tàbí máa lọ́wọ́ lójijì ọ̀ alẹ́kùnmọ̀ bí ó kó lẹ́kọ̀ọ́ ní sọ̀rí ní ìjọba ẹ̀ sọ̀rọ̀ sí kó ní ọjọ́ orí ní ìjọba ìdílẹ́sẹ̀ ní àjíbọ̀rọ̀ ọba pẹ̀ lọ́lẹ́ ọjọ́ orí ní ìjọba ọba ọmọ adẹ́sọ́mọ bí ó ọmọ ìṣẹ̀jà yọ lẹ́ni adẹ́kùnmọ̀ bí ìṣẹ̀jà yọ lẹ́ni. Ọmọ sísẹ́ ní ìjẹ́ ọmọ ìṣẹ́gbẹ̀rẹ̀ ọ̀lẹ́ ẹ̀rí wípé adékúnmọ́ bí ìjọba gbọ́dọ̀ máa ń wọlé ìmọ̀rọ̀lá lápòlápọ̀ déédéé gbọ́dọ̀ ní sórí ní bàbá rẹ̀ lórí ọjọ́ ọmọ àgbèrè Ìbàdàn ní orí ọ̀nà ìṣọ̀lá ilé òbí ìdájọ́ Ìbàdàn
bẹ̀rù mú wọn lẹ́rù rẹpẹtẹ lójú ọkọ̀. Sọ̀rọ̀ ti gbọ́ mi tó mú parí sí ni wọ́n pè lọ́kọ̀ ọ̀pá. Ibi okúfìsì ni wọ́n pè lùbẹ̀. Ìbàdàn èkó, ìlú Àjàyí, ìlú Bílú, ìlú Òkúnlọ́lá, ìlú Bíkúnlé olódò, òkè ìlú ọmọ ọ̀gbẹ́ bẹ̀rẹ̀ bí ìjà. Wọ́n lò bí ìjà, ara lódò, olúbísí ni yọ ọmọ àtàwọn olóòlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbáfà ọmọ ọ̀pá nìyí. Ǹjẹ́ o dábàá pẹ̀lú? Ǹjẹ́ o dábàá pẹ̀lú? Ǹjẹ́ o dábàá pẹ̀lú? Wọ́n tó wọ́n wọ́n ní ọjà ìwòsàn ìgbà ọgbọ́dọ̀ wẹ̀yìn. Èèyàn tó bá yẹ wọlé, ǹjẹ́ olúwa rẹ̀ ọgbọ́dọ̀ nílé? Akẹ́kọ̀ọ́ mọ̀ ní gbogbo, kéèyàn bá gbowó olúwa rẹ̀ ò ní gbẹ̀kùnú. Ọmọ ẹgbẹ́ gbogbo, ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ tó lábẹ́ ọ̀dán, tó bá tó lábẹ́ ọ̀dán, ọ̀dọ́kọ̀ lórí ilẹ̀ akọ̀ǹkan, òbí ni mí, ìlòdò nílé, ọmọ òṣèlú ńláńlá, olóòpẹja, àwọn sẹ́nu gbogbo, ọmọ ẹ̀lú lórí. Ọjọ́ àkọ́kọ́ lè dáka ìjọba, mo sáré ṣubú, ó yẹ ìkọ́kọ́ ṣe gbà ó. Wọ́n ní kí ló dé? Mo ní torí àṣọkọ́, torí ẹ̀wùkọ́, nítorí ìdí ìfásùn ẹja ni. Òkú dápa ewu ni, òye ẹlẹ́rìí dáàbà ní ìwé mi. Òkú dápa wọn ṣòro sí, òye wọn sì mọ̀ ní ìwà ìgbà. Nítorí ọjọ́ dápa agágún. Òbí wọn ní ìwúkọ́ mi ìdòwò. Bàbá yá ní ìwúkọ́ lọ́wọ́ yìí. Wọ́n sì ní ìjọ pẹ́lẹ́ lójúkò. Oṣù fún owó sọ̀kọ̀. Àbáyọ̀ òun ló sọ̀rọ̀. Wọ́n ní ọ̀pọ̀ tó ní pẹ́lẹ́ lójúkò. Wọ́n yẹ ká tó ti bàbá nìyẹn. Òrùka yìí ni wọ́n sì bàbá nìyẹn ọ̀gá. Òní kẹsẹ̀ yẹ́wọ̀n kẹ́rọ̀ ní òkú. Sẹ́kìkẹ́ olùkọ́ ní kẹsà kẹ́lẹ́ olùlọ́sà. Òní kẹ́lẹ́ pẹ́lẹ́ kẹ́lẹ́ olùkọ́. Ọ̀rọ̀ àwájúwájú ọ̀nà kọ́sọ̀ ọ̀nà pẹ̀lú lọ́wọ́. Èbí ìgbà ara lọ́nà olùdíṣọ́ màdá olóde ẹ̀sẹ̀ sọ́ọ̀ níyẹn bàbá ọmọ àfàrọ̀ náà pé èdìyẹ 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 èdìyà 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 náà èdìyà náà bẹ̀rẹ̀ kó má jẹ́ o èdìyẹ tápàtápà èdìyà náà bá bò. Araba kúrú kalẹ̀ níbẹ̀ o. Araba gbogbo gbájà pátápátá. Ọmọ Kẹ́hìndé jìrì ara àṣokùn. Ẹdún jọ bí ẹdún pẹlẹjẹ ẹdún rí igi ọ̀kan ní ẹ̀mbá bí èjì ló wọlé tọ̀ mí. Ọmọ péjọ èjì rẹ̀ ti dáyé kò jalè rí ẹ̀wẹ̀lẹ́wẹ̀ ní kókiri. Dápá dérí lísòbìnrin ẹ̀yìn dàkókò dérí àyà ọ̀pẹ̀dà. Sùnmí bìrìkìtì oní oṣòbìnrin àdá ńlá. Dàìkó lu ọmọ mèrè lẹ́gọ̀. Dàìkó lù mí mo fẹ́ nù sínú oúnjọ́sí. Ọ̀rí wọn yéé dúró. Ká tó fi ilé àwọn èjì rẹ̀ náà hàn ní ìbẹ̀rẹ̀ kan fi ilé ẹ̀dúnjọ bí mi hàn yàn. Ẹ máa wọlé ẹ máa rọra. Ẹ máa gbẹ́sẹ̀ ní lọ́kàn. Jùgúrún mo kí ẹ̀wọ̀n ìjòkó orí Araba máa wọlé. Ọ̀rí ọmọ wọn. Ọ̀rí ọmọ lọ́kọ̀ tó ní ìṣẹ̀rí tó ní. Akẹ́sẹ̀lẹ́rí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Ọ̀kárí ọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run. Ọmọ Ògbóyẹlé ni ọmọ Ògúnyẹ̀tọ̀ òtòṣì wọn yọmọ èèyàn. Òtòṣì ṣubú lọ́jà bẹ̀rẹ̀ sí. Olówó ṣubú àríwọ̀ ẹ̀kún ata. Ẹni ìṣẹ́wù owó awí. Iṣẹ́ òwú mi, ọ̀rọ̀ lówó èmi. Adìyẹ òtòṣì oníjẹ láàrin ìgbẹ́. Owó yẹlé ti bàbá láàyè níjẹ ní gbangba oko. Ẹ̀yin lọ́mọ Ògúnyẹ̀tọ̀ òtòṣì wọn ìtọ́. Rí bàbá rẹ̀ bọ̀ báyìí. Èjì rẹ̀ ara pẹ̀lú ìjó. Èjì rẹ̀ ìjó lòrò. Ẹ mọ̀ pé àṣà látàgbà mọ̀ gbé. Àṣà látàgbà mọ̀ gbé. Àwọn ọmọ wọ̀nyí ó láyé fi ń pè wá o. Àwọn ọmọ wọ̀nyí ó láyé fi ń pè wá o. Àṣà látàgbà mọ̀ gbé. Ó wá sanwó ìjìrì ara sókun ni. Ó sanwó ẹ̀dùn jọ bí ẹ̀dùn pẹlẹjẹ ẹ̀dùn rí igi. Jùgbọ́n mo kí ikú kalẹ̀ níbẹ̀ ń bàbá wa. Ilé kọ́ ṣẹlẹ̀ ń bẹ lálàáfíà ara. Ẹ̀dùn náà ní sórí kì í bàbá mi gan.
ṣé ti Ìlọrin gèrè Álímì náà ni ìlú tó bí tó yẹ wọn lẹ́kùn ìṣẹ̀lẹ̀ egungun lé wọn ẹ̀kọ́ lóró ọbẹ̀ ọmọ ajíbi kálámù dáwọn lẹ́wọ̀n ṣe kọ́ńdúkọ́ńdú àìlù lágbàjì kéwu ni wọ́n ké ọmọ akẹ́gbẹ̀rú ni wọ́n máa ṣàdúrà gbọ́rẹ́ ọkù kalẹ̀ níbẹ̀ ń abiyavis bàbá Kọ́láwọlé ńlẹ́ bàbá Táfíkàtù tèmi ikú òní pa onílé ìwé ọmọ asẹ́ èrò ọmọ asẹ́ tí mú mi kíkan dùn gbà lóhùn o ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé ibi tójú ti pọ́nlé létí jẹnu lọ ọmọ ọgbàrá owó ọmọ ọgbàrá lẹ̀kẹ̀ ọmọ odò gbàgbà tó balẹ̀ Ìṣẹ̀yìn níjọ́sí àwọn ọmọ láǹzọ Ìṣẹ̀yìn ló lè ń sọ àwọn ọmọ láǹzọ Ìṣẹ̀yìn á lè ń sọ àsọkílẹ̀ olówó faramọ́ olówó ẹ̀wù tí mo wọ̀ olówó jòkó ìdẹ́ra ilé tí mo wé ṣùkúṣùkú pàmpá ẹni ọba rújó bẹ́ ara mọ́ lásọ Ìṣẹ̀yìn á lè ń sọ gbóná bó ní sórí kì í bàbá mi. ọmọ alápòmù mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá mi ọ̀ṣẹ́ mo dúpẹ́ ilé ń kọ́ ṣẹlẹ̀ ń bẹ lálàáfíà ara ó tó díjọ́ mi ọjọ́ rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá wa èmi àjọbí ẹ̀dùnlá rẹ̀ òun bàbá láìsí àgbà ẹ̀jẹ̀ kárí ilé làwọn lọ agbẹ́kan òkòrò kó gbàgbé mi. àbáṣe ní ọ̀pọ̀lọpọ̀ bí a bá ní kí a gbà wọ́n láàyè àbáyé gbà wá jù báyìí lọ àbáwọn náà bá ráyè jù báyìí lọ ni káì gbogbo olùkọ̀ọ̀kan ni wọ́n máa kì ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì mo ń fi àsìkò yín retí olùdarí ètò yìí. Alibagawi.